ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ fún abalẹ̀ fún adáadáa bí ó tó ń ṣòro ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹwọ́ inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ́ẹ́rẹ́ àwọn àṣírí àgbọ̀ọ́yanu òun lọ́ọ́ tí inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ ẹwà àkọ́kọ́ fìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bá yín tú àwọn àṣírí kàkàkàkà yìí ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. gbogbo ọmọ kóòtù òjíire bí àláfẹ́ olódùmarè orí ajé ǹjẹ́ tá a dẹ́dà ṣẹ̀dá kọ́rọ̀ gbà yí wa ká kọ́mọ́ fi wálẹ̀ kó dúró tì wá kó wà pẹ̀lú wa kọ́mọ bá wa gbé lónìí àti títí ayé àìnípẹ̀kun àkàndọ́ra kòǹkò ló kọ́ mi àjàó àró àwíkòǹkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ẹ̀kẹ́ ni mi ti mọ́ tó dúró ti lé gbẹ̀ngbẹ̀n òtítà lé ni mí arẹrù mọ́ sọ ayére ni mí máa yẹku ọ̀gẹ̀dẹ̀ ni mí ọmọ yẹdòyẹdò èyí tó fòpin bí ẹ̀gbọ̀n owó rèé ọmọ yẹnuyẹnu bó bá jẹ́ pé òjò yìí ó délé yín òjò àtura wọn ń pè é àjẹ́ pé ó délé tiwa náà yóò tún yín lára kò ní bòdì afẹ́fẹ́ àlàáfíà ni yóò máa fẹ́ sí yín afẹ́fẹ́ òdìkejì ò ní fẹ́ láṣẹ Èdùmàrè òjò tí múnú àgbẹ̀ dùn ni òjò tí múnú ìyàwó dùn ni alọ́kọ òun fìdí mọ́lé ẹni ọyọ́ gbàdé ọtí lọ ńgbọ́ bá rí i pé ara ti sílé kó wọn mọ bẹ́ẹ̀ yẹ èyí lọ lé ná òjò ò ní jẹ́ kí wọ́n lè jókòó sábẹ́ igi ìdùnnú ẹnìkan ìbànújẹ́ ẹnìkejì àwọn ọlọ́tí ó pé óò àwọn kọ́sọ́mọ̀ ò nílé wá lónìí ọlọ́run ní bàwá nú jẹ́ yóò dùn wá nù ni mú kí gbogbo ọmọ káàrò òjìrì pé tún kó àbọ̀ iná ọ̀tán lásọlẹ̀ jò fi sí ìtàn lè kánná ntọ́ bá mú láyé ẹni òun náà ni a sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ètò ààbò tọ́mọ̀ ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà orílẹ̀‐èdè Amẹ́ríkà àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n tún ti tẹ̀lé yìí lónìí wọ́n tún ti dé ṣé gbàgbé nínú oṣù kejì ni wọ́n kó bí igba ránṣẹ́ lọ́kàn àwọn èèyàn ńgbà tí wọ́n dé àwọn tí wọ́n bá wa ṣẹ́gun afẹ̀mí ẹni ṣòfò lélẹ́yìí ṣùgbọ́n ṣé gbàgbé pé lẹ́yìn àdó tí wọ́n jù lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2025 sí Sokoto tọ́gbẹ̀mí àwọn onísùnmọ̀mí lọ rẹpẹtẹ oríṣiríṣi ìbéèrè ló jẹ jáde àwọn èèyàn kan níta lọ́rán Amẹ́ríkà ń ṣẹ́ àwọn èèyàn kan níṣe ni wọ́n mú Nàìjíríà gùn bí ẹṣin àwọn èèyàn kan ní Bọ́lá Tinubu tiẹ̀ ti gbàgbàkúgbà jù só tiẹ̀ wà lórí àpèrè sọ wà lórí ààrẹ ṣá sóun gangan ní sàrẹ àbá Amẹ́ríkà ní sàrẹ lé wa lórí bóòlù ààrẹ ṣe bóòlù ní Amẹ́ríkà ṣe máa ju àdó olóró láì ní mímọ̀ sí wa ń bẹ̀ kó tó di pé iléeṣẹ́ ológun jáde ìta wípé àìsòsà lódò lẹ́yìn làbẹ́làbẹ́ oníkangun lónìkangun àkó arápá lọ́kàngùn sọ̀rùn kò sí tí yóò ṣẹlẹ̀ lódò bí ọba sojú akàn yóò sojú ẹja tàbí kó sojú àwọn méjèèjì kí àdó olóró tó lè wọ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ti gbọ́ sí àwọn mọ̀ sí àjọsọ àwọn ni àwọn ọ̀kan láago ẹnu ni àbọ̀rọ̀ láago ẹnu òun náà ni káwọn tá a fẹ́ bá jà kí wọ́n ti wábi gbà ńgbọ́n bá ti mọ̀ pọ́ lọ́wọ́ Amẹ́ríkà nú òjijì lọ́ bá àwọn onísùnmọ̀mí ọ̀hún òjijì lọ́ bá àwọn aráàlú ṣùgbọ́n kò bá jọba àtàwọn iléeṣẹ́ ológun kò bá wọn lójijì láti inú oṣù kejì òun náà ni wọ́n ti wá fi bí igba láàrin akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Amẹ́ríkà sọwọ́ sí wa Nàìjíríà wọn ò sọ wípé kí wọ́n kó sínú igbó kí wọ́n wá bá wa jà kí wọ́n gbà wọn tí wọ́n jí gbé àbí kí wọ́n pa àwọn ajínigbé ta ló lè tẹ́ Nàìjíríà lọ́rùn because gbogbo wa la ń pariwo ní December ń pé abóhùn náà ṣe máa ṣe bẹ́ẹ̀ kò yẹ ká Amẹ́ríkà ò ṣe bẹ́ẹ̀ náà ó yẹ kán train àwọn èèyàn wa ni wọ́n bìlítù iléeṣẹ́ ológun wa nìyẹn bí ìgbà téèyàn ò kàyàn sí nìyẹn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé
látàrí ìjínigbé tó gogò lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo àná là ń pé bá pa Nàìjíríà ò bá ká, wọ́n nílò ìrànlọ́wọ́ àwọn ilé òkèèrè kí wọ́n pè wọ́n kí wọ́n ràn wọ́n lọ́wọ́. Amẹ́ríkà tún yọjú, a tún bẹ̀rẹ̀ sí ní sáátá, a tún bẹ̀rẹ̀ sí ní pẹ̀gàn, a sì tún bẹ̀rẹ̀ sí ní wáwáwí. Ta ló lè táyé lọ́rùn? Ta ni ó tẹ̀dá lọ́rùn? Sínú ilé ọ̀tàn ni? Ta ni ó tẹ̀dá lọ́rùn? So òun lọ́wọ́ á jẹ́ kí n wò wípé dídé tí wọ́n dé lónìí, dídé tí wọ́n tún dé lọ́tẹ̀ yìí, kí ni tí wọ́n bá wà gan-an? Kí ni tí wọ́n wá ṣe? Ṣé wọ́n wá ràn wá lọ́wọ́ ni? Àbí wọ́n wá bá wa ṣiṣẹ́ wa? Kò sẹ́ni tí ń bá yàn ṣe iṣẹ́ èèyàn, ṣùgbọ́n ìrànlọ́wọ́ Amẹ́ríkà ó máa ní ìfẹ́ẹ̀tì gan gidi. Ìwọ̀nba bí tán bá ti kún wa lọ́wọ́ yóò wúlò lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Kó tó di pé a máa sọ eléyìí òjùjùjù, ọwọ́ bá afurasí ọ̀daràn kan tí mo ń supply àwọn onísùnmọ̀mí. Ànígẹ́ ìkíni tó sọ ilé fún gbogbo wa pé ibi tá a fojú òpó sí ọ̀nà ọ̀bá bẹ̀ lọ. Ejò tí wọ́n kò ń bi tàná Kennedy ò ní pé bàbá sọ̀rọ̀ nípa báńdí, àwọn tá a kọ́kọ́ fọkàn sí náà ní Boko. Mo láǹfààní àti sọ fún wa wípé ìbẹ̀rù àwọn Lákúráwá ńlọ́gbòde kan kì í ṣe tàwọn Boko gangan, torí pé wọ́n ti mọ àwọn yẹn ni wọ́n sọ wípé wọ́n burú jù báyìí. Báwọn Boko tiẹ̀ sí ń jìyàn gbé, bí wọ́n ń gbàdó lásán ni. Àwọn ilé wọn láwọn ború ìsìn ọ̀kọ́ kú ni wọ́n, ẹ̀ ń bá lè kú ó kú, ẹ̀ ń bá lè yòó yè ni. A nílò ìrànlọ́wọ́ òkè òkun. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti dé. Ẹnìkan náà tún wá kọ lẹ́tà ránṣẹ́ sí gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ Yorùbá. Ògún tí ì ṣe tẹ́lẹ̀ ọjọ́ tọ̀fọ̀. Lóòótọ́ nínú igi ni ẹ̀ka ti jáde. Bí igi ọ̀bá lálàáfíà, ẹ̀ka ò lè gbádùn. Torí pé igi tó dúró ni yóò gba omi mu látara ẹ̀kàn. Ńgbà tó ń bá gbomi mu ńlẹ̀ ká ó tó láǹfààní àti mumi. Ó túmọ̀ sí wípé I love you too sir, I love you too ma. Ó túmọ̀ sí pé gbogbo apátápátá la nílò ara wa. Kí ni tí mo ń gbìyànjú àti sọ? Ó ní pé bílẹ̀ káàró òjìrè bá ti lálàáfíà, àwọn apá kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà lálàáfíà. Ilẹ̀ káàró òjìrè àlàáfíà ń bẹ ńlẹ̀ yìí tẹ́lẹ̀. A máa ń fira wá yangàn pé tó bá wù wọ́n kí wọ́n fira wọn dá lókè ọ̀yà lára, ìyẹn ọ̀sẹ̀ tó bá wù wọ́n kí wọ́n fira wọn gún. Àpé kí Gàmbàrí ọmọ sùn rárá kó sá ti mọ́ kìran tiwa. Àpé kí Gàmbàrí ọmọ tàkìtì kó lọ táwájú ilé bá bẹ́ẹ̀. So pé gbogbo tó bá wù wọ́n kí wọ́n fira wọn ṣe ń bẹ̀. Ṣùgbọ́n látàrí ẹ̀sìn, ẹ má bínú, gbogbo àwa tí a jẹ́ ẹlẹ́sìn kan tàbí kejì, látàrí ẹ̀sìn oyin wa ti sọ adùn ẹnu. Lóòótọ́ àrọ́bà tí ń jáde tí ń fa àwọn oníṣẹ̀ṣe ṣe yẹ̀yẹ́, ṣùgbọ́n lónìí èmi sì lè fọwọ́ ẹ̀ gbáyà pé kò sí ẹ̀sìn tó dáa ṣùgbọ́n ìṣẹ̀ṣe bẹ́tà. Yes, kò sí ẹ̀sìn tó dáa, kò sí ẹ̀sìn kan tó lè gbà wá là wípé ẹ̀sìn báyìí o ló máa rescue ìran Yorùbá o, kò sí ẹ̀sìn náà, ṣùgbọ́n ìṣẹ̀ṣe bẹ́tà. Ìṣẹ̀ṣe ló ní ká méwé jágbá má ti jogbo, kápò papọ̀ kó ní tí ó ṣe bí èèyàn bá farapa. Ó láwọn ewé tí wọ́n jẹ́ pé tán bá fún, God bless ẹni tó fún mi ní sticker yìí o, Mr. Ibrahim Ọládẹ́yìndé mi ní wáìntì. Tán bá àwọn ewé kan ń bẹ láyé àtijọ́, láyé ìgbà táwa máa ń ṣàgbàrú káàkiri, kò sí tó bá dójúgùn mi ó bá àpá àdá ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. A lè ṣe ká mọ̀ bẹ̀rẹ̀ àwa lójúgùn, kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí. Kí wá ṣe bá jókòó kalẹ̀ àmọ́ sunkún àwọn ọ̀ráyè, torí pọ̀pọ̀lọpọ̀ táwọn ọmọ sin ní access sí àwọn ò ní sí.
ewé ọ̀sẹ́pòtú lásán bá a bá já a fọwọ́ ra báyìí yóò sun omi á kọ́kọ́ kan omi ẹ̀ sójú ọgbẹ́ yẹn yóò relief wa brother yóò relief wa sister kò ní ní wá lára tá a fi délé tá a bá tún wá fẹ́ ṣe dáadáa á tún wá mú èlé tá ara yẹn tó fún omi yẹn á tún nà fẹ́lẹ́fẹ́lẹ́ sójú ọgbẹ́ yẹn yóò jẹ náà sáwẹ́ bíbélì lájà lálẹ́ mọ́ mójú ọgbẹ́ àbáwẹ́ kùránì lájà tá a lẹ̀ mójú ọgbẹ́ àbí sáàmù làákà bí kéwù làákà sí ṣé tírà làákà sí ojú ọgbẹ́ tí ó sì ṣiṣẹ́. now kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jẹ́ kí n sáré brief lé páńpá gbólóhùn méjì péré ni. ǹjẹ́ lẹ mọ̀ wípé àkọ́kọ́ ni pé ìdáni yóò pera rẹ̀ lẹ́rú. ìkejì ni pé wọ́n á máa kí Ṣàngó lóòṣà tí búra ẹ̀sán wọ̀nyí. ẹ̀sìn kan bẹ ńlẹ̀ yìí tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn ọ̀hún gangan ni wọ́n farabalẹ̀ ba ẹ̀sìn ọ̀hún jẹ́ fúnra wọn. àwọn ẹlẹ́sìn gangan àwọn tó lẹ̀sìn gangan kì í ará ìta o ìbínú yẹn ò ní wá láti ìta o. ẹni tó ra stíkà fún mi ẹ mọ̀ mí pé n ò lè ṣe kí n mọ́ kò ṣeé ṣe ni. so mi ń fẹ́ lu àmì fàágùn rárá o àwọn ẹlẹ́sìn ọ̀hún gangan ni wọ́n máa destroy ẹ̀sìn yẹn fúnra lára wọn ni wọ́n bà ẹ̀sìn yẹn jẹ́ because wọ́n ti ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí wọn. bẹ́ẹ̀ bá gbàgbé ní 2018 ni mo jáde tí mo sọ̀rọ̀ lórí ẹ̀sìn fásọsì ìwé mímọ́ ṣe é gbàgbé nígbà náà. ṣùgbọ́n gbà tó yá àwọn èèyàn kan pé Mr. Awikonko ẹfẹ̀sìn ńlẹ̀ Mr. Adéyínká Alálàbí mi ò ní wáyé tìṣà nígbà kọ̀ọ̀kan ẹ jèrè gbogbo tó tara yín jáde ẹ sì jèrè ara yín lágbára Ọlọ́run sì jèrè yín lágbára Ọlọ́run. bákan náà ni Mr. Ibrahim Ọládẹ̀yìndé mi ní wẹ̀yìn náà tì gbogbo ẹ̀yin tẹ̀ ń ra síkà fún mi ní wáyé tì iná ò ní tán wò yín pápápá. ẹ já kúrò lórí ọ̀rọ̀ tẹ̀lẹ́sìndé kí n sáré jẹ́ iṣẹ́ tí mo fẹ́ jẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ lẹ́tà yìí ká tó sọ̀rọ̀ nípa pọ́ìntì méjì tó kù ká sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n dé sílẹ̀ wa ká dẹ̀ sọ̀rọ̀ lórí ti ẹni tọ́wọ́ sìnkún bà àti tán bá lọ́wọ́ ẹ̀. so now lẹ́tà tó nítọ̀ ń kọ òun náà lélẹ́yìí Yorùbá self-preservation is not hypocrisy. ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ò ní pé àti Christian àti Mùsùlùmí kí wọ́n má yẹpẹrẹ ìṣẹ̀ṣe mò ń bẹ̀ yín ni o. ẹ jẹ́ kí Christian ò dúró kí wọ́n máa ṣe tiwọn ẹ jẹ́ kí Islam ò dúró gbogbo Mùsùlùmí kọ́ ni extremist mo fọlọ́n búra àwọn Muslim kan ń bẹ tí mẹ́sìn wòyàn tó jẹ́ pé wọ́n fẹ́ràn àlàáfíà ju nǹkan mìíràn lọ ṣùgbọ́n wọn tó nǹkan extremist tí ń bẹ láàrin wọn lòun wọn gòkè àwọn Mùsùlùmí alálàáfíà àwọn ìpariwo wọn yìí sọ̀rọ̀ Christian tí ẹ sọ̀rọ̀ ní tiwọn extremist kọ̀ọ̀kan ni wọ́n wà nínú ẹ̀sìn Christianity ní tiẹ̀ àwọn oníṣẹ̀ṣe kò sí extremist kankan láàrin wọn Mùsùlùmí lọ pọ́ǹchì wọn tán fi jáde sórí ìtàkùn ayélujára tí wọ́n fi dédé sọ̀rọ̀ Mùsùlùmí dédé sọ̀rọ̀ Islam wọ́n ń jáde pẹ̀lú point táwọn Muslim náà ń bọ́ tírẹ̀sẹ̀ ni ṣètìlí bọ́ yàtọ̀ síra wọn oníṣẹ̀ṣe ò dédé jáde ẹ̀yin ilẹ̀ ń tákò wọn kí wọ́n má bodò kí wọ́n má bọ̀ sun òwò kì í fún òwò lọ́rùn kí wọ́n má bodò kí wọ́n má bọ̀ sun kí wọ́n má sóògùn ẹ̀ mọ̀ pé wọ́n lẹ́lẹ́bọ míwá ẹ̀yin náà dẹ̀ ń gba bẹ́ẹ̀ kú wọlé lọ bá wọn nínú kọ̀rọ̀ wọ́n ń sóògùn fún ẹ̀yin gan sóògùn àrílára yín tó sọ síta sórí social media pé tán bá fóun láyé ta pé òun gbà á ó láwọn ẹlẹ́hà ń bẹ́ńlẹ̀ àwọn ọmọ ń bẹ́ńlẹ̀ ọ̀fẹ́ kan fojú sunkún òun mọ́ bá fóun láyé ta tán bá sọ pé kóun wá sín gbẹ́rẹ́ wọn ó sin lára wọn ni wọ́n arrest ta lọ lọ́hùn nílọrin jò ní gbogbo fídíò ẹ̀ ni mo ní lọ́wọ́ mo ń compile ẹjọ́ torí gbà tí wọ́n bá jọ ìyá wọn MS bàbá ọmọkùnrin o that guy is very very wonderful doing wonderfully well àwọn tó bá kórìíra ẹ̀ wọ́n kórìíra ẹ̀ fọ̀ yé so MS bàbá bọ̀ bá ń gbọ́ I am coming mo ti sọ lórí program jọ kan pé mo fi ṣàwàdà pé I am coming for you I am not coming for you I am coming to join you. So now
pápápá ẹ má jà bá kankan jẹ́ ẹ̀já fi gbogbo ẹ̀ lẹ̀ kwalì lálàáfíà. Yorùbá self-preservation is not hypocrisy by Olateju Ogedengbe Esquire. God bless ẹni tó kọ kínní yìí gbólóhùn tó kéré ni kọ̀pọ̀ púpọ̀ ẹ̀já farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí ó ṣe máa gbọ́ kò bá kùngbé ọ̀rọ̀ látẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀ nígbà bá fowó ọbẹ̀ dájọ́ sọ́kọ ò ní jẹun ṣé kò ní mújà wá sáwọn ẹbí ò ní sọ̀rọ̀. God bless you. Ògùn wà ògùn òṣì ọmọ Yorùbá ẹ gbìyànjú láti wọ ohun tó sọnù ní ìwákùwà arìnrìnjìnà ńlá ìrí abuké ọ̀kẹ́rẹ́ tọmọdé bá mọwọ́ wẹ̀ abágbà jẹun ẹ wá àwọn àgbà Yorùbá lọ àgbà kì í tán lórílẹ̀ ni Yorùbá ń wí àwọn àgbà rere sì ń bẹ ní ilẹ̀ Yorùbá wọ́n ń bẹ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn àgbà rere wọ́n ti wọnú ẹ̀sìn míì a lè bá nǹkan kan lọ wọn mọ́ àwọn àgbà tí wọ́n láwọn nǹkan yìí lọ́wọ́ àwọn tó wọnú ẹ̀sìn míì wọn ò jẹ́ kí wọ́n thrive ní time tó yẹ kí wọ́n fi ilẹ̀ fọ́mọ ọmọ tó yẹ kí wọ́n fi ilẹ̀ fún àti mú lọ lé kéwú ọmọ tó yẹ kí wọ́n fi ilẹ̀ fún òní ń control sáfíìsì nínú ṣọ́ọ̀ṣì òní ń control Sunday school kan tó bẹ̀rẹ̀ ìsìn ní ṣọ́ọ̀ṣì so irú ọmọ bẹ́ẹ̀ ò láǹfààní àti gba nǹkan kan dojúmọ́ ni mo ń dùn mí pé àwọn àkáǹtì oògùn tí ń bẹ lọ́ọ̀ mi mo dáná sun dojúmọ́ ni mo sì máa ń sọ wípé ẹ̀gbọ́n mi kan ló jẹ́ kí n dáná sun tí n bá sọ ní ìsìn àwọn náà lè máa wò mí wọ́n kàn máa rẹ́rìn ni pé ọ̀rọ̀ iṣẹ́ tán nù mí bóun ni mi ṣe gbàgbé ọ̀rọ̀ báyìí ó ń dùn mí ni ìdí tọ́jú ọmọ dùn mí ni pé àwọn tí ń bẹ ń bí adánwò ọjẹ́ so gbogbo àwọn tí wọ́n wá ń béèrè lọ́wọ́ ní ìsìn pé kí bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn kí wọ́n jáde àwọn ọba tí wọ́n sọ pé kíni kan kí wọ́n jáde kí wọ́n bá wọn lé àwọn Boko Haram àtàwọn bandits kúrò nínú igbó àwa béèrè lọ́wọ́ tiwọn náà pé ṣé bá àfáà ní bẹ́ẹ̀ lọ Mọ́kà ẹ wo Mọ́kà Mọ̀dínà ẹ wo mọ́sà àjàbá tó bọ́ sí mọ́ ń sọ fún àgbà táwa primary ayé mọ̀ tí ń lọ àtọ̀ láyé ìgbà kan àmọ̀ rí kámẹ́rà ilé fọ́tò nìkan la ti ń bá kámẹ́rà pàdé ìkan wà kéékèèké tá a máa ń rà báyìí tí mo ń bá fíìmù mẹ́jọ wá bàbá kan máa ń wá láti Ẹdẹ nígbà náà skul ni máa ń yí káàkiri yóò ti dúró sẹ́nu ọ̀nà skul wa ẹ wá wo Mọ́kà àjàbá ẹ wá wo Mọ́kà Mọ̀dínà ẹ wá wo bàálù èbó wá wo mọ́sà àjàbá tó róró ńgbà tá àrọ̀ bàálù èbó rímbo láti rí kò síbi tá ti wò kò síbi tá ti wo fọ́tò ẹ̀ ẹ wá wo ọmọ ọba Mẹ́kà ẹ wá wo sàrí ànábì yóò gbèsè àlójú ntí ọ̀sọ̀ ni pé onísìsì yóò wo mẹ́rin onísìlè kan ní yóò wo mẹ́jẹ̀ẹ̀jọ the same thing náà dẹ̀ náà gbé wá fún wa ẹ tí ò tí ìwòrí ọ̀sọ̀ pé òun ò wò àwa tá a ti wòrí ó tún sọ pé a tún fẹ́ wò ń gbà míì yóò kàn máa tẹ̀ ó gbójú síbi fíńdà ẹ̀ yóò tẹ̀ ọlọ́mọbabìnrin ìlú èbó ọ̀hún kí mo rí orí mọ́sà àjàbá tó róró mo rí orí sàárẹ̀ ànábì á pè mo rí orí kinní kan tó bá ti fi mẹ́jẹ̀ẹ̀jọ hàn wá ó ti gbé kó ń bẹnu sílẹ̀ kan ti wọgbó lọ. so nígbà náà gbogbo àwọn wọ̀nyẹn ni wọ́n ti lé wa kúrò nídìí ìṣẹ̀ṣe kò sóòsà tí bá ní jà bí òsórí ẹni bó o láti wá padà bẹ̀ ní ìsìn ó ṣòro because ntẹ́ni fẹ́ mú jáde nìyẹn pé ká padà síbẹ̀ ó ṣòro láti padà síbẹ̀ ìkọ̀ọ̀kan nu wa náà ni ó padà bẹ̀. now níjẹta ńlá àwọn onísùnmọ̀mí kọlu ikọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho irú ẹkùn bẹ́ẹ̀ bá wo fídíò dáadáa ẹ rí i pé ẹnìkan bẹ́ẹ̀ tí wọ́n yìn ń bàn tí ìbọn ò wọlé sí lára ṣé Kùránì ni ọ̀jọ́ wọlé ni àbí Bíbélì àbí kéwú ẹ rí tọ́jẹ́ pé kàn máa rí ojú rẹ̀ tíntín bí ọ̀nà mẹ́ta ìbọn wọ́n yìn o kò wọlé ni o ayẹta tó jẹ́ jìnnà jòjò ní jẹ́ bẹ́ẹ̀ o so àwọn tó bá fẹ́ fi wá ṣe yẹ̀yẹ́ kí wọ́n mọ̀ wípé wọn ò ríran káàárọ̀ òjíire fi ṣe yẹ̀yẹ́ ara wọn fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀yin náà sì mọba tí mò ń sọ Ọlọ́run pín dọ́gba pápápẹ́ jẹ́ ká gbọ́rọ̀ ẹni yìí ń fẹ́ jẹ́ kọ́rọ̀ mi ó pọ̀ jù kẹ́ ẹ lè tètè lọ sùn ó ní ẹ wá àwọn àgbà Yorùbá lọ àgbà kì í tán lórílẹ̀ àgbà ò tán lórílẹ̀ ṣùgbọ́n àwọn àgbà tí ń bẹ ńlẹ̀ yìí kò sí nǹkan fẹ́ ọ̀fà wa mọ́ ẹ rí láti ìgbà tí Abraham Adésànyà ti lọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló lórí kò dàbí mọ́ bàbá wa pa Fáṣọ̀rántì ó pé ká tó mọ̀ wípé àwọn lólórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re bàbá Ayọ̀ Adébánjọ là ń wò bàbá Ayọ̀ Adébánjọ ti ṣe tiwọn wọ́n ti fọwọ́ okùn lélẹ̀ bàbá ti lọ kò sí òkìkí kan lórí inú ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ́
ẹ̀gbọ́n mi Yínká Odùmákin ó ti fọwọ́ okùn lélẹ̀ kò sí ariwo nípa ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ́ ńgbà tí Yínká Odùmákin jẹ́ publicity secretary ẹgbẹ́ Afẹ́nifẹ́re òkìkí ẹgbẹ́ Afẹ́nifẹ́re kan kò sí tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ yìí tí wọn ò ní pẹ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re sí. so ẹ̀rí mi mọ̀ wípé àwọn èèyàn kan kọ̀ọ̀kan ti lọ́nlẹ̀ yìí àwọn tó wá sẹ́kù wọn ò ní tán fẹ́ ọ̀fà wa ni òjá yọjú síta ni òjá dá wọn mọ̀ torí bẹ́ẹ̀ yẹn lè gbá bọ́ọ̀ ju Messi lọ tó lè score ju Ronaldo lọ ṣùgbọ́n tó ọ̀gbá ní gbangba ká yí orí ọ kò sẹ́ni tó mọ̀ pé ó ní. now ẹ jẹ́ n tẹ̀síwájú ó ní Fulani bandits demand 15 million naira as ransom for the release of a victim. Does it not make sense for potential victims to invest a fraction of that amount in securing and fortifying themselves beforehand? Mo fọlọ́run búra tá a bá sọ jákèjádò lẹ káàárọ̀ òjíire kò ṣàì ní sí àwọn alágbára kọ̀ọ̀kan tí ó ṣẹ́kù tí wọ́n real tí wọ́n dá tí wọ́n mojú àwọn oògùn tán mi wé tán mi gbò dáadáa. ǹjẹ́ a lọ bá wọn ǹjẹ́ a béèrè lọ́wọ́ wọn ǹjẹ́ a lọ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn because majority àwọn àgbà ńlẹ̀ yìí wọ́n á dúró ní dúró wípé ó rìn ni kò tí ì já ń jẹ bó bá já ń jẹ ẹ mọ̀ bí tó yẹ kẹ́ ẹ wá. onírọ́ lọ́pọ̀ jù àwọn tí ó jẹ lọ́pọ̀ jù àwọn ni máa ń sábà ń ṣe kínní lórí social media bó o láṣẹ mi lé àwọn kan ń bẹ tó jẹ́ pé ó ní dán lásán ni wọ́n. so àwọn àgbà yìí sì wà bó o láṣẹ mọ̀ wọ́n ǹjẹ́ a lọ bá wọn ìgbé ayé wo ni wọ́n ń gbé ṣé wọn ò ti fẹ́ kú tán Ọlọ́run ràn wá lọ́wọ́. Does it not make sense for potential victims to invest a fraction of that amount in securing and fortifying themselves beforehand? Ìgbọràn sàn jẹ́ ẹbọ rírú ìmúra ilẹ̀ ó sàn ju ká mọ̀ wọ́n àbáyọ. Medicine after death tí wọ́n ń pe eré àsápajúdé ńgbà tí nǹkan ti ṣẹlẹ̀ sí ni tàwa ń sá kíjokíjo káàkiri. As the Yoruba say, and I quote, ibi tí gbanigbani wà ní panipani wà nbí panipani náà sì ń bẹ náà ní gbanigbani wà. We must confront realities as they are, not as we wish them to be. What made Sunday Igboho a respected figure among many Yoruba people is his courage, preparedness, fortification, and unwavering commitment. Kò síbi tẹ́ fẹ́ yọ̀gbọ̀ ó sí. Àsán ọkàn akéwòn tí máa ń jíjẹ ẹlòmíì tí ó pe ẹlòmíì náà pé mi náà lè ṣe é Ìgbòho lónìí. So n tó jẹ́ kó dá yàtọ̀ nìyẹn n tó jẹ́ máa dárúkọ ẹ̀ nìyẹn. Kò make sense kò ní make sense tí n bá wá sóde ẹ rí i pé mi ò kí n sábà sọ̀rọ̀ Ìgbòho mi sábà dárúkọ Ìgbòho kí n kàn máa wá praise Ìgbòho no n tó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn but láti wá support ẹ̀ láti encourage ẹ̀ n táwa lè ṣe nìyẹn because n tí Sunday Adéyẹmọ Ìgbòho tó ń ṣe ká ní majority èèyàn náà ló lè ṣe bẹ́ẹ̀ lẹ́kìtì kárí èèyàn bíi Sunday Ìgbòho lẹ́gbàá kárí èèyàn bíi Sunday Ìgbòho níjẹ̀bú kárí èèyàn bíi Sunday Ìgbòho lóṣogbo kárí èèyàn bíi Sunday Ìgbòho lọ́yọ̀ kárí èèyàn bíi Sunday Ìgbòho lógbómọ̀ṣọ́ kárí èèyàn bíi Sunday Ìgbòho kí ni jẹ́ bandit nínú igbó wa bọ́ọ̀mù Adéyẹmọ ṣe ń dalẹ̀ rú ńbàdàn kẹ́nìkan náà mọ̀ dalẹ̀ rú lóṣogbo kẹ́nìkan mọ̀ dalẹ̀ rú lẹ́kìtì kẹ́nìkan mọ̀ dalẹ̀ rú lóńdó kó náà lérò lẹ́pẹtẹ lẹ́yìn kí ni jẹ́ bandit nínú igbó wa kí ni wọ́n máa ṣe torí pé bí náà bá jó kan ná ìmọ̀ ń jó àjóràn tán bá lè ṣe papọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wá káwọ́nú agbádá ká mọ̀ pé ó dìgbà tán bá pè wá ká tó dáhùn sí Ìgbòho fẹ́ sọ̀rọ̀ Ìgbòho fẹ́ jáde wọn ò pé wọn ò mọ iyì rẹ̀ ọ̀wá ni ọ̀dà kò pọn dandan kẹ́ ẹ mọ iyì mi tó bá tásìkò wọn jáde ó tásìkò ó jáde. Now many Yoruba people in this what made Sunday Igboho a respected figure among many Yoruba people is his courage, preparedness, fortification, and unwavering commitment to the defense of Yorubaland. Kì í gbọ́rọ̀ Yorùbá sétí. If those qualities are worthy of admiration, why should it be considered wrong for others to seek similar strength and resolve? Kí ló dé? Táwa náà gbìyànjú tiwa, táwa náà sa ipá tiwa, táwa náà kó òyìn jọ, táà kóra wa jọ, táà fira wa jìn, táà fara wa kalẹ̀ voluntarily. Pé we can do it. Ntọ́ bá ń gbòó kó máa ṣe ń bẹ jẹ́ káwa náà máa ṣe tiwa náà ń bí kí wọ́n máa gbọ́rú kán máa gbúrò láké kán máa gbúrò lóko. Kò sẹ́ni tí ó dúró ìyẹn túmọ̀ sí pé
ọ̀ka wá síwájú ṣèbí tẹ̀lé gbogbo wọn wọ́ọ̀rù tẹ̀léra wọn lẹ́yìn. Would it not be contradictory to celebrate the outcome while condemning the source from which it is believed to derive? The Yoruba people have a long and rich indigenous heritage. Ó pé gbogbo tọrọ ọmọ Yorùbá pátápátá lọ complete. Traditional knowledge system Ọlọ́run ọba mi ń gbọ́ ó pé. Spiritual practices àti ní pé ìbò tó dé. Mọ̀ bá wa bá fẹ́ ṣe nǹkan bá fẹ́ lójú ogun ó bí fálérè ó ń tọ́ wọn sọ́nà. Ẹ̀yin lẹ gbé nǹkan míì dé tẹ ní akófájùnù àti kófájùnù tẹ gbé dé ò lè là wá. N táwọn bàbá wa ń lò ń tọ́ wọn sọ́nà tẹ́lẹ̀. Bí wọ́n bá fẹ́ mọ́ba ni wọ́n ń lò. Ńjọ́ tó yẹ ọba ti di tí gọ́vnà píìkì láti di wàhálà ló ti di wàhálà. Ńlọba ti ń pààrà kóòtù bíi kúkéré. Láti ìgbà náà lọ́nà ti dàrú. Láti ìgbà náà láti rí mú mọ́. A kàn jó mo kùnà mo sì nà ní a kàn try every possibility kankan wá já lọ́wọ́ mọ́. Torí lè tọ́lọ́run alààyè dámọ̀ wá àti gbèjò ẹgbẹ́ kan. Àti rawọ́ mọ́ ntí ọ̀kan wá àrájúká. Àti rájúká lọ gba nǹkan wá láti Mọ́kà. Àti rájúká lọ gba ti Ísírẹ́lì. Láti ìgbà náà láti wọ̀rọ̀ ẹ̀bí ẹ̀kún àpòkọ jẹ́. Láti ìgbà náà láti wà vulnerable. Láti ìgbà náà lè sin kéèsì ti ń yọwọ́ omi wa. Ọlọ́run ràn wá lọ́wọ́. Spiritual practices and cultural institutions form the foundation upon which our ancestors built and defended their society. Odò tó bá ti gbàgbé orísun rẹ̀ yóò gbé táútáú ni. Ẹ máa wo ọba tí ń lẹ́nu bébébé tí ń ba gbogbo àṣà àti nǹkan ìṣẹ̀ǹbáyé Yorùbá jẹ́. Ẹ kọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí wípé ó ń palí ní èjì ẹ̀rẹ́ gradually. Kennedy ìṣẹ̀ṣe lọ́lọ́ba ẹ̀sìn Kristẹni kọ́ ẹ̀sìn Islam kọ́. Ẹ kọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi tì because ayé tá a wáyé ayé social media ni. Ayé tí ìgbàgbé nǹkan ni kò lè tán lórí social media wọ́n ń kọsẹ̀ rẹ̀ lẹ̀ ó sì ń pa nílé èyí tí ẹ̀rùn torí tó bá ti dé stage kan wọ́n wà á mú ọ̀rọ̀ ọba kúrò nínú ìlú yẹn ọba ò ní value mọ́. God bless you. Mr. Samson Ọlásùnkànmí mi ní wáyìntì Kennedy ọba ò ní nítumọ̀ mọ́. Because in tó gbé ọba dání in tó gbé ọba wá in tó mú ọba jáde ibi tá a ti fa ọba yọ ọba yẹn ti ń parẹ́ ó ti ń ba yé ẹ̀ jẹ́ ó ti ń dismantle ẹ̀ níta gbangba ó wá rò wípé ọba kan ló ń ba tiẹ̀ jẹ́ àbáwọn èèyàn kan ló ń ba tiẹ̀ jẹ́ àbáwọn àṣà kan ló ń ba tiẹ̀ jẹ́ ó rò pé ó ń gbé ẹ̀sìn kan lárugẹ ẹ̀sìn tó gbé dání o ó lè má wọlẹ̀ kò ní nítumọ̀ ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ̀ọ́ orúkọ mi sí mo lè wà láyé mo lè má sí nílé ayé àwọn ẹlẹ́sìn gangan wọ́n ti ń múra láti gbógun tira wọn báyìí wọ́n máa gbógun ti fúnra lára wọn náà máa pieces ara wọn o Christian ò ní bá wọn dá sí i àwọn oníṣẹ̀ṣe ò ní bá wọn ralẹ̀ralẹ̀ nílé táwọn oníṣẹ̀ṣe ń ṣe o àwọn ẹlẹ́sìn gangan náà máa destroy ara wọn ẹ̀jẹ̀ àjọ mọ́wọ́lẹ́ rán ká mọ́ ti gbọ̀dọ̀ ká máa wòran. Now the monuments shrines wọn gbogbo ẹ̀ náà ti parẹ́ and the historical relics scattered across Yorubaland remain enduring reminders of our origins and identity. Àti parí pátápátá we've lost our identity. Kò sí nǹkan tí ń jẹ́ orísun mọ́ kò sí nǹkan tí ń jẹ́ orírun mọ́ oríṣiríṣi ẹ̀sìn tán mú wọlé yìí wọ́n ti fi mú oríṣiríṣi àṣà wọlé ẹlòmíì ò fẹ́ dórúkọ baba ńlá bá bẹ́ẹ̀ mọ́ obìnrin ìbò ń fẹ́ change orúkọ ẹ̀sìn ti jẹ́ kó rí orúkọ yẹn gẹ́gẹ́ bí orúkọ tó gbé ègún lérí ìran wọn parẹ́ wọn ní níran mọ́ because nígbà tí tó bá mú orúkọ tiẹ̀ gangan tó sọ di sọ́ọ̀nì àwọn ọmọ ẹ̀ àwọn tẹ́jọ́ ń jẹ́ sọ́ọ̀nìmù yẹ ó ti dára ẹ kúrò lára wọn àwọn ọmọ ẹ ò ní bá wọn pàdé lọ́jọ́ iwájú kán wá béèrè pé wo ni tọ̀dọ̀ tiẹ̀ ń bẹ̀. sọ́ọ̀nìmù Ògúnyínká bẹ́ẹ̀ máa ń jẹ́ Ògúnyínká tí mo wá pàdé Ògúnyínká kan l'Amẹ́ríkà ìbéèrè mi ni pé sọ́ọ̀rì sa o Ògúnyínká èwo ni o wọ́n á sọ pé Ògúnyínká kan náà ní Kírun ni Ìkírun lèmi náà Ògúnyínká dẹ̀ ní sọ́ọ̀nìmù mi wọ́n wà òpin ẹ dúró o kọ́mọ̀ jẹ́ pa àtàn o kọ́mọ̀ jẹ́ pa relate o kọ́mọ̀ jẹ́ pa ṣe kinní kan o kò sí ọmọ Yorùbá tí ó fẹ́ fẹ́ obìnrin tí ò ní béèrè ìlú ẹ̀ tí ò ní béèrè rẹ̀ tí ò ní béèrè ibi tó ti wá compulsorily so wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ wọ́n ti ń palí ní èjì yẹn rẹ́ lọ ẹ máa bá lọ kálukú ọba ń bẹ̀ ìmí ò ní change ẹ̀ lọ́dọ̀ tèmi ó kọ ọ̀ràn mi o náà làwọn ọmọ mi ọmọ jẹ lọ ká máa keep ẹ̀ flowing. Now I do not believe that adherence
to any religion should compel us to reject or disparage the heritage of our forefathers. Honestly, kéèyàn jẹ́ Christian kó jẹ́ Mùsùlùmí kò túmọ̀ sí pé ká pa àṣà ìrandíran wa rẹ́. Rárá. Now, respect for one's roots is not compatible with personal faith. Ọ̀tọ̀ níran, ọ̀tọ̀ lórírun, ọ̀tọ̀ lórísun, ọ̀tọ̀ lẹ́sìn. Ẹ̀sìn ní ta nígbàgbọ́ nínú ẹ̀. Kálukú ló lè nígbàgbọ́ nínú different ẹ̀sìn. Àwọn kan sì ń bọ Èṣù dòní, àwọn kan ń bọ ya dòní, àwọn kan ẹ̀sẹ̀ parí ọdún Ifá ni. Àwọn kan ń ṣọ̀ṣun, wọ́n ń bọ̀ Ṣun, wọ́n ń bọ Yemọja. Wọ́n nígbàgbọ́ nínú ẹ̀. Wọ́n sì láyọ̀ láti máa sìn ín. Ẹ má discourage wọn, ẹ má pè wọ́n lẹ́lẹ́bọ. Ẹ ń pè wọ́n lẹ́lẹ́bọ lọ́jẹ́ kan síjú sí yín. Now, our collective history deserves understanding, preservation, and honest reflection. Ọlọ́run ọba mi ń gbọ́. Ká lọ́lọ́ ń ṣe mí lólówó ni. Àwọn ìtàn ilẹ̀ Yorùbá kan ń bẹ. Ń bá sọ de eré àgbéléwò. Àwọn complete ìtàn kan ń bẹ tí ń bẹ lọ́wọ́ mi. Táwọn èèyàn ò kì í portray ẹ̀ bó ṣe rí. Ń bá portray ẹ̀ ṣùgbọ́n wò ló lọ. Ọlọ́run ràn mí lọ́wọ́. Now, understanding, preservation, and honest reflection. Wọ́n bá bá wa ìparọ́. Òótọ́ jẹ́ wọn lọ́wọ́ bíi kà sí nǹkan. Ẹ̀sìn míì lámúdé ńlòótọ́ wọlẹ̀ ńlẹ̀ káàárọ̀ òjíire. Ẹ̀sìn míì lámúdé ní jìbìtì dé. Ẹ̀sìn míì lámúdé ńlòpùrọ́ dé. ẹ̀sìn míì lámúdé ilẹ̀ tán wọlé wọn bá wa ìtanra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ìparọ́ fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ìjalè ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí wọ́n ń wọ ṣọ́ọ̀ṣì wọ́n ń jí aago lọ wọ́n ń wọ ṣọ́ọ̀ṣì wọ́n ń gbé setting drum lọ wọ́n ń wọ mọ́sáàsì wọ́n ń kó àgé lọ wọ́n ń wọ mọ́sáàsì wọ́n ń gbá aago lọ wọ́n ń wọ mọ́sáàsì wọ́n ń kẹ́ni lọ. kò séèyàn tó dájúdájú tí ó mú nǹkan di ògún nígbà tí ìsìnkú fẹ́ jẹun láyé ó fẹ́ gbọbẹ̀ lọ́rùn ìbẹ̀rù wà nǹkan bá pàlèlé láyé àtijọ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó mú. dẹ́ndẹ́rin kan pọ̀ mò ń bọ̀ láti ilé ìwé lọ́sàn-án ọjọ́ tá a wé ni ìgbọ̀nsẹ̀ bá mú mi primary school ni mo wà bóyá primary 4 lọ́dún náà lọ́hùn ìgbọ̀nsẹ̀ bá mú mi mo bá rórí àtàn kan mo bá yabẹ̀ mo bá bẹ́ ìgbọ̀nsẹ̀ kalẹ̀ fẹ́ kí n síjú sókè mo wá rí i pé wọ́n ti fi aṣọ pupa ró ẹnu ọ̀nà bẹ̀ lóàbìhò ọ̀rá mo wá lọ náílọ̀nù mo kó ìgbọ̀nsẹ̀ mi délé. That is the kind of ìbẹ̀rù tí ń bẹ lọ́kàn wá ń gbà náà kò sẹ́ni tí mú nǹkan àlè ń tán pàlèlé mọ́ fi mi rẹ́rìn reality ni you know I will never lie mi ò kì í package láyé mi I will say it as it is. mo kó ìgbọ̀nsẹ̀ mi délé pé ń bo kán mọ́ lọ bu kélébé sórí ẹ̀ láyé ìgbà náà bọ́n bá bu nǹkan sórí ìgbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ yẹn bá su mí ńlá fi pé bọ́mọdé bá su imí kímí imí tí ọ̀tọ̀ a sì méwé burúkú ewé èsì a sì fi lé láyé ìgbà náà bí èèyàn bá gbọ̀nsẹ̀ síbi tí ọ̀dà báwọn òbí wa bá pé tá ń yàgbẹ́ bí o ọmọ òwò lọ́yàgbẹ́ bí o bọ́ọ̀ bá ti sọ̀rọ̀ wọn á lọ́mọ wọn sọ̀rọ̀ fúnra lára ẹ̀ wọ́n bọ̀ kànkan lé ìdí ọ̀ wà yọ òròbó fúnra lára ẹ̀ ló wọn á ní kán lọ fi nǹkan kan tì í kán ẹ̀rọ rẹ̀ ọlẹ́rọ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ fi kàn rí ẹ̀ yọ wọlé padà yóò sì wọlé padà ìran káàrò òjìrè ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ láti dànù sẹ́gbẹ́ kan ẹ má fi mí rẹ́rìn ẹ má fi mí ṣe ẹ̀yẹ kò sí wàhálà. ilẹ̀ Yorùbá ò ní parun nígbà tèmi ìwọ náà ń kọ́ gbogbo àná la máa ń sọ bẹ́ẹ̀ Yorùbá shall not perish in my lifetime. What about you? Let us therefore be mindful of what we hear and how we hear. We must deliberate carefully on what we embrace and allow wisdom to guide our choices and actions. Ọlọ́run ràn wá lọ́wọ́ lẹ́tà tí onítọ̀hún mú wá fún ìran káàró òjìrè that is by Olateju Ogedengbe Esquire. Àláfíà Olódùmarè kó máa bá ń bá bàbá yìí níbi tán bá wà ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ ó kéré lóòótọ́ ṣùgbọ́n ó ní kìmí ó sì ní point tó pọ̀ pápápá ni wọ́n ṣe níbi tí mo fẹ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó yà ń bẹ̀ mo gbọ́dọ̀ jẹ́sẹ̀ yẹn fún yín ni bọ́ bá wù yín ẹ gbọ́ o bọ́ bá wù yín kẹ́ ẹ má gbọ́ o kì í ṣe èmi sá ti sọ tọ̀dọ̀ mi mo rí ó ní ìtumọ̀ mo fi mú wá. Now eléyìí ọmọ onísùnmọ̀ mi tí wọ́n arrest God bless you sir God bless you ma. Nigerian Army intercepts terrorist logistics supplier, recover 150 combat boots in Zamfara. June 25, 2026. Troops of Sector 2 of the Operation Fansa Yamma
have arrested a suspected logistics supplier to terrorist group and recovered 150 pairs of combat boots. Ẹ ti máa rí picture lórí thumbnail mi. And other tactical items in Zamfara. Gbogbo ẹ̀ náà lè máa rí tán display síbẹ̀. This is contained in an operational report made available to the News Agency of Nigeria on Thursday. According to the report, the suspect was apprehended along the Sokoto-Gusau road during a routine stop and search operation conducted by troops on Wednesday. Because tẹ́ ẹ bá wò dáadáa, tá a bá rí camouflage lọ́rùn àwọn onísùmọ̀mí yìí, tán wọ kámò sọ́jà, tán wọ yúnífọ̀mù sọ́jà, tán dé fìlà sọ́jà, a máa wò pé mbò náà ti rí sáwọn sọ́jà ló kó fún wọn, wọ́n ń rà ní tuntun ni o, àwọn èèyàn kan ló ń kó fún wọn, àwọn èèyàn kan ló ń tà fún wọn o, ní ready made o, complete aṣọ sọ́jà ni. Ibi tán bá ti wá rí àwọn ọmọ. The army stated that the suspect was travelling in a Honda Civic vehicle when soldiers discovered a cache of military-related items concealed in the vehicle. They said, and I quote, items recovered from the suspect included 150 pairs of combat boots, 3 jackknives, 3 electric shockers, a tear gas canister, a military beret, and a belt. Troops also recovered 2 Android mobile phones, an iPad, a digital wristwatch believed to be of intelligence value. Àwọn boko, àwọn bandi, wọ́n lo intelligent value wristwatch. Aago tó jẹ́ pé bóyá bó bá ti wà lọ́wọ́ wọn tán bá ti ń sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ wọn máa gbọ́. Aago tó jẹ́ pé bóyá bí èèyàn bá wà ní iye kìlómítà kan sí wọn yóò mọ̀ fún wọn ní sáìn pé ọ̀tá wà nítòsí o, ọ̀tá wà nítòsí o. Alright, iléeṣẹ́ ológun wa sọ ìtàwọn náà ní lọ́wọ́. The report described the arrest as a major breakthrough in ongoing efforts to dismantle logistics and supply networks supporting terrorist and bandit activities across the northwest. Bẹ́ẹ̀ bá dẹ̀ sọ̀rọ̀ ẹ sọ pé Tinubu ò ṣe nǹkan kan. Tinubu ń gbìyànjú, àwọn tó ránṣẹ́ náà ń gbìyànjú, nǹkan ti bàjẹ́ kọjá àlà kó tó dé. Yóò rí rescue díẹ̀ kó tó parí ọdún 4. Yóò gbìyànjú rescue eléyìí tó kù tó bá parí ọdún 8. God bless you. It's noted that disrupting the movement of equipment and supplies to criminal elements was critical to weakening their operational capabilities and limiting their ability to launch attacks. Pọ́n bá ń kọlù wọn lọ́tún ló sì bẹ́ẹ̀ kò ní fún wọn lóore ọ̀fẹ́ láti máa re-strategize, yóò máa dí agbára wọn kù. Mo ń wo fídíò kan níbi táwọn báńdí tí wọ́n ti ń ti alùpùpù ọ̀kadà wọn lọ, wọn ò répo sínú ẹ̀. Tó bá jẹ́ ńgbà kan ni epo ń flow sí Chad, epo ń flow sí Niger, epo ń flow sí Cameroon, gbogbo yẹn ni Bọ́lá Ahmed Tinubu ló ti ṣẹ́ wọn léegun ẹ̀yìn bẹ̀. So gbogbo àwọn kéèyàn wọn máa dín activities wọn kù pẹ̀lú ògo Ọlọ́run. According to the report, okay, the suspect is in military custody undergoing further investigation while the recovered items have been secured as exhibits. The army added that the operation underscored the effectiveness of intensified stop and search operations being conducted under Operation Fansan Yamma to deny terrorists freedom of movement and access to operational resources. It reaffirmed the commitment of the armed forces of Nigeria to sustaining pressure on terrorist groups and their collaborators in order to restore peace and security across Zamfara State and the wider Northwest region. Now, tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà, thank you sir, God bless you sir, àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí àwọn wọlé wá now ń bọ̀ ẹjẹ́ àka tòní ni o, tòní tí wọ́n dé ni o. According to military authorities, the visit was aimed at strengthening the existing security cooperation and strategic partnership between Nigeria and the United States. The United States has reaffirmed its commitment to strengthening security cooperation with Nigeria, pledging continued collaboration in military strategy, operational planning, and other areas of defense cooperation to support the country's fight against terrorism and insurgency. Àwọn eléyìí ló yẹ kí wọ́n bá wa wọgbó Old Ọ̀yọ́ National Park níbi tí wọ́n sọ pé wọ́n gbé àwọn ọmọ wa sí láti gbà yìí tá a gbọ́ nǹkan kan mọ́ tí gbogbo ẹ̀ ṣe wín bí omi inú kété. Ikọ̀ kan ní wọ́n ti gbé wọn lọ sí Kaduna,
àwọn iléeṣẹ́ ológun sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n wà nù Old Ọ̀yọ́ National Park títí dọ̀la àwa náà nígbàgbọ́ bẹ́ẹ̀ kò sí wàhálà o. The assurance was given by Commander of the United States Special Operations Command Africa SCOCAFrica Major General Olateju during a visit to the headquarters of the Theatre Command Joint Task Force Northeast Operation Adinkai OPHK at the Maimalari Cantonment in Maiduguri on Thursday. According to military authorities, the visit was aimed at strengthening the existing security cooperation and strategic partnership between Nigeria and the United States. It was noted that this is in furtherance of ongoing efforts to combat terrorism and insurgency in northwest southwest ńkọ́ ẹ má fọ́ ń bò. During the engagement, Major General Olateju commended the Nigerian military operation Adinkai for its operational achievements and described the collaboration between the United States and Nigeria as a model of effective military partnership in fight against insurgency. He praised the integration of United States Special Operations personnel into Operation Adinkai. Wọ́n ti wà láàrin wọn already, noting that the sustained collaboration, mutual trust and shared commitment between both countries remain critical to achieving lasting peace and restoring stability in the region. The SCOCAFrica commander also acknowledged the efforts of Operation Adinkai in counter-insurgency operations, expressing appreciation for the opportunity to interact with the Theatre Command and assess ongoing military operations. Major General Olateju further reaffirmed the commitment of the United States to supporting Nigeria through enhanced collaboration in military strategy, operational planning, and other areas of defense cooperation. Responding, the Theatre Commander Operation Adinkai, Major General Abdulsalami Abubakar, appreciated the United States government and SCOCAFrica for their continued support to the operation, particularly the integration of United States Special Operation personnel into the theater's operational framework. He said the partnership has significantly enhanced the operational effectiveness of Operation Adinkai through both kinetic and non-kinetic operations, while stressing the need for additional capabilities, especially in advanced technological support, to further improve operational outcomes. Both military leaders reaffirmed their commitment to deepening the Nigeria-United States security partnership and pledge to strengthen coordinated efforts in addressing emerging security threats. Their discussions also focused on enhancing military capacity, disrupting terrorist networks, and promoting long-term peace and stability across Nigeria, Northeast, and the wider Lake Chad region. The visit underscores the growing defense cooperation between Nigeria and the United States as both countries continue to strengthen joint efforts against terrorism and other transactional security threats. In May 18, the United States Africa Command, AFRICOM, announced the coordinated counter-terrorism operation involving the Nigerian Armed Forces led to the killing of 175 Islamic State ISIS linked terrorists in Nigeria's northeast between May 16 and May 18, 2026. Wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́, àwa náà la tún wá ń sọ wípé àrípa ibi tí wọ́n ti gbẹ̀mí àwọn ọkọ̀ afẹ̀míṣòfò ọ̀hún. The joint operations carried out under ongoing security cooperation between both countries were described as part of sustained efforts to degrade terrorist networks in the Lake Chad Basin region. It was noted that the military collaboration is aimed at strengthening counter-insurgency operations and improving regional stability across Nigeria's northeast theater. According to AFRICOM, the strikes highlight the continued importance of U.S.-Nigeria defense partnership in confronting extremist groups operating in the region. The command said the operation demonstrates improved coordination and sustained joint action against terrorist threats. Ẹ̀já kórílẹ̀-èdè Amẹ́ríkà pé wọ́n kú iṣẹ́ takuntakun pé a pè wọ́n sì jẹ́ wá ẹ̀já fọkànbalẹ̀ ẹ̀já ní sùúrù. Gbogbo tó ń sọ̀mùsọ̀mù lónìí yóò ròkun gbàgbé yóò sinmi. Gbogbo tó bá ti ní àlọ yóò lábọ̀. Gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ yóò lópin. Ìjọ́ kan náà ni ìgbésùnmọ̀mí lọ́bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ọjọ́ kan ní ó ròkun gbàgbé.
ńgbà tán bá ń kú lógún tán ń kú lọ́gbọ̀n ńgbà táwa náà bá gbógun tì wọ́n nílà oòrùn níwọ̀ oòrùn láríwá ní gúúsù èmi mọ̀ wípé wọ́n sáré fẹsẹ̀fẹ́ bóyá wọ́n lọ sórílẹ̀-èdè míì bílẹ̀ yóò gbé ọ́ lọlẹ̀ míì tuntun ni wọ́n lọlẹ̀ míì tuntun Chad ń bẹ́ńbẹ̀ fún wọn Cameroon ń bẹ́ńbẹ̀ fún wọn Niger ń bẹ́ńbẹ̀ fún wọn Libya ń bẹ́ńbẹ̀ fún wọn Mali ń bẹ́ńbẹ̀ fún wọn Burkina Faso wọn ò jẹ́ dorí kọ̀nà bẹ́ẹ̀ wọn mọ tí Traoré ó fojú àwọn rí. akandọ̀rọ̀ Awíkonko ìjàwó àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nílò èmi àti wọ́ kópa tiẹ̀ fún ìdàgbàsókè ilẹ̀ yìí kópa tiẹ̀ fétò ààbò tó mẹ́hẹ̀ kó lè bá àrú gọ́gọ́ sí i mọ́ dáàbò bo onísùnmọ̀mí o ìwọ náà mọ́ bá wọn lọ́wọ́ sínú ìgbénipa ìjínigbé tàbí ìgbésùnmọ̀mí kò sí ní tí ẹ̀dá ṣe lábẹ́ oòrùn tí ò ní hàn jáde àṣepamọ́ kan ò sí o àṣepamọ́ ẹlẹ́dọ́mọ ní ń bẹ o àṣegbé kan ò sí o àṣepamọ́ fún ni ìlàpèdélẹ̀ rẹ̀. Àkàndá mo ti lọ àkóyín tó pọ̀ ẹ mọ̀ jẹ́ ẹsẹ̀ẹsẹ̀ gbà pé kí n mọ̀ bá a máa gbà àkóyín lọ́bọ̀ síwájú sí i bọ̀ ẹ jẹ́ kí n wo kọ́mẹ̀ntì èèyàn méjì àbí mẹ́ta ṣé ń gbà pé díẹ̀ àbí kí n máa lọ. Can I receive call or I should be going? jẹ́jẹ́ ni mo jókòó níta mi o ògbónú bọ́yì sí i wọ́n ní sáré wọlé wọ́n ní ẹ káàsán o bùrọ̀dẹ́ káàsán o wọ́n ní wájú wá o ní gàdá mọ̀dà mi sáré wájú wá o ní yàrá mọ̀dà mi ó ní gbẹ́ni wá o ní yàrá mọ̀dà. pápápá mẹ́sẹ̀jì mẹ́ta péré kí n mọ́ gbàgbé thank you sir thank you ma kí n mọ́ gba ìpè. God bless you sir, God bless you mami ní wáyé tí o ẹ̀já máa lọ. ok mi ì dẹ̀ mọ̀ alẹ́rí nínú àwọn èèyàn tó fẹ́ sọ sí gbólóhùn tí mo ti sọ +234 904 851 9362 àti +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 láàrin ìṣẹ́jú méjì péré. God bless you sir, God bless you ma, God bless you sir, God bless you ma. mi ní wáyé tí o ẹ̀ ní wá mi tì lágbára Ọlọ́run àní wàrà wa tì. God bless you, I appreciate you so much. láàrin ìṣẹ́jú kan náà ni bí wọ́n bá ti rí èyí náà tó wọ́n máa lọ o èyí náà tó wọ́n máa lọ ìbò ní sùwà àdéhìí eégún èyí náà tó wọ́n máa lọ pẹ̀lú ògo Ọlọ́run látún láǹfààní àti tún pàdé nígbà míì ibi ò ní bà yín ọfà ò ní bà yín kò ní bà wá náà lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní dé bá yín lágbára Ọlọ́run ń wọ́n máa wá ń wọ́n máa bá yín àìní lè wá Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí mi àìní lè bá yín kò ní dé bá yín náà lágbára Ọlọ́run ilé ọmọ yóò máa sáyọ̀ yóò máa sọ́jọ́ ìsinmi lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń jí ẹ múra ọ̀nà ilé ìjọsìn jẹ́jẹ́ ẹ lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀ ẹ máa múra fọjọ́ Monday ikú ò ní pa yín àìsàn ní sẹ́yìn lọ́jọ́ àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀rà. Àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi mò ń dágbére ti kúkọ́ tàrùn kọ́ o pàtùnjọ láǹfààní láti tún pàdé. God bless you all, I appreciate your time, I appreciate you so much more than you can imagine. àná Olódùmarè ní fi ń sílẹ̀ o ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko television Awíkonko television ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV Awíkonko TV. ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà tẹ́ wà ní Canada tẹ́ wà ní London tẹ́ wà ní Germany ẹ fẹ́ káwọn ọmọ yóò lè sọ èdè Yorùbá dáadáa á ti bẹ̀rẹ̀ yàrá àkàwé wa pẹ̀lú ògo Ọlọ́run oṣù yìí náà láàparí oṣù kan níbẹ̀ ẹ̀yin náà fẹ́ kọ́ ọmọ wọn yí ọjọ́ ìwà kó tó di pé a bẹ̀rẹ̀ July ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp káwọn ọmọ yín náà darapọ̀ mọ́ yàrá ìkàwé Awíkonko Awíkonko Yorùbá class. God bless you. nọ́mbà yìí náà ni o +234 904 851 9362 +234 904 851 9362. ó dàárọ̀ oorun ayọ̀ ńlá sùn wọ́n ju stíkà sí mi kí n tó máa lọ wọ́n ní kí n máa fèyí ṣe lọ. Mr. Akintomide Charles Akínbọ́lá, God bless you sir. mi ní wáyé tì ẹni wá ń tẹ́ jẹ tì ẹni wá ń tẹ́ nà tì ńlá ṣe Èdùmàrè. God bless you sir, God bless you ma. ó dàárọ̀ oorun ayọ̀ lásùn àní tójú ohun dójú kú. God bless you, bye bye.